Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Ṣé wọ́n mọ̀ pé irọ́ ló gbé dání? Bó lè lo dìmáyà. Pé irọ́ ló gbé dání. At that time tí mo mọ̀ dé sọ fún ìwà sọ pé àná máyọ̀ wá. Èmi ni máa ń rí gbogbo àṣírí fídíò tí tóun máa ń ṣe. Mo ní no because you are lying. Ó ń parọ́ ń bẹ́ẹ̀. Why can't you be on the truth side? Because tó bá wà lórí truth, no tẹ́ni tó máa gbé ẹ jábọ́. Mo ní now you are lying. You are now into saga. You are not being truthful anymore. You have entered saga. Ó ti wọnú saga. Níbi tó ti ń parọ́. Níbi tó máa ti ń bà tèèyàn jẹ́. Ó ti wọnú ẹ̀. That's why ló ṣe ń ṣe lóògùn ogun ẹ̀ ò ṣe nǹkankan. Gbogbo sí ayé ẹ̀. Ìwọ nìkan ní gbogbo Nàìjíríà. Wọ́n hate ẹ, wọ́n like ẹ ní gbogbo Nàìjíríà. Wọ́n cancel ayé ẹ ní gbogbo Nàìjíríà. Ó wá rò bóyá ìwọ tó yẹ pé coward ní ẹ Lizzie. Coward ní ẹ náà. Òun ló ṣe lọ́wọ́ Sodiq pé kó máa lọ kọ RIP lórí picture àwọn ọmọ ọlọ́mọ. Ìwọ tó jẹ́ pé ayé ẹ ti dòkú already. Ó mọ̀ pé ayé ẹ ti dòkú ní tiwọn. Ayé ẹ ti dòkú tiwọn náà. Èmi ti mú evidence yẹn dání because tí tèmi máa meet ó máa mi internet jìgìjìgì. Ọlọ́run. Ìdápadà tí máa dá padà sórí Rotimi, máa dá padà sórí Floriku. Quote it now. Mo máa dá padà ó máa baddest gan. Lórí kan ni pé RIP tó kọ sórí Anna mi ò ní dá padà. Gbàgbé bó ṣe happen. Mo máa dá padà tó máa mílẹ̀. Tí wàá sunkún abiyamọ lórí social media yìí. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ìyá ẹ̀. Ọlọ́run ọba ń gbọ́. You think pé tó bá kọ RIP mo máa step down? Oh no. Mo ti rí gbogbo òṣì yẹn. Wọ́n ti bury lórí social media yìí. A ní blogger tó kó ọmọ sínú pósí. And we are still here today. Àwọn ọmọ yẹn ṣì wà láyé. Kò yé ìyá ẹ̀. I've seen 99.99 ni mo ti rí. Lizzie, you are a bullshit. Kíni títí ẹ bullshit ni. Gbàgbé bó ṣe happen. Ìwọ kéré obìlò. Ó kéré obìntì obìlò. Lórí ọ̀rọ̀ social media, ìwọ ló kéré jù. Ìwọ dẹ̀ lọ́wọ́ máa ń dùn. Láti jọ́ tó ti ń sọ̀rọ̀ lórí social media, láti àwọn tó wà lẹ́yìn ẹ̀, àwọn olórí burúkú tó ń tẹ̀lé, àwọn olóṣì èèyàn, àwọn awáyé má ṣe rere tó ń tẹ̀lé ẹ̀. Àtijọ́ tó ti ń bẹ̀ ṣorí burúkú. Orí kankan nínú wọn tí mo wá ṣe ṣó fún. Ọlọ́run máa jẹ ọdẹ ìṣí. Àwọn yẹn kéré wọ́n bí tí wọ́n bì lò. Ebi máa pa wọ́n kú ni. I'm telling you. Ebi máa pa wọ́n kú ni. Ata mi ló máa jẹ́ kó máa sick. Ata mi àtepo mi tó ti jẹ. Ó ti yé ya. Òun ló máa wọ́n nínú. Ó ti yé wọ́n máa sick ni. Tọmọtọmọ wọ́n máa sick, wọ́n máa ṣàìsàn because wọ́n fi owó mi tọ́jú ọmọ. Kò yé ya ẹ. Ó dùn ẹ. Òun ló ṣe mú olórí burúkú Omíyalé má lọ sí Nàìjíríà mọ́ o. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ìyá ẹ̀, má dé Nàìjíríà mọ́ o. Ṣé o mọ fídíò tó ṣe fún Tóyìn Abraham? Má dé Nàìjíríà o because wàá lọ sí Nàìjíríà wàá lọ explain. Má dé Nàìjíríà mọ́ Omíyalé o because mo ti bẹ́ẹ̀ save fídíò yìí. Má dé Nàìjíríà mọ́ o Omíyalé. UK ni kò ya kú sí o because Lizzie ò ní ràn ẹ́ lọ́wọ́ o. Because ó máa ti wá sínú WhatsApp ẹ wá sọ fún ẹ pé ẹ má ṣe show yẹn. Ẹ má ti ṣe show yẹn torí pé ó ti mọ̀ pé táwọn bá dọ́dọ̀ police comment yẹn nǹkan tó wá san sínú WhatsApp fún ẹ yẹn ló máa fi wọn àwọn ọlọ́pàá. Comment yẹn ló máa fi wọn àwọn ọlọ́pàá o. Ó ti yẹn sìn láti lè fi gba rẹ̀ sílẹ̀. Ṣó mọ̀ yí pé bó ṣe ń dárúkọ Tóyìn Abraham bẹ́ẹ̀ ló ń dárúkọ Lizzie mọ́. Ṣó ti yẹ it mean pé Lizzie ló mú ẹ pé kó wá attack Tóyìn torí Tóyìn ò ṣe anywhere tó bá hun Tóyìn ló lè travel lọ. Anywhere tó bá hun Tóyìn ní Tóyìn Abraham lè travel lọ. Ó ti yé yín sí. Nítorí wọ́n cancel Lizzie nínú ayé. Ṣé kán wá cancel Ìyábọ̀ tó ń yọ̀ mọ́ gbogbo èèyàn? Ìyábọ̀ bá gbogbo èèyàn ṣe nílé ayé yìí ni. Ìyábọ̀ kanra bíi Lizzie, Ìyábọ̀ jealous ẹnikẹ́ni. Ẹ bá wa gbéyàn kan jáde tí Ìyábọ̀ jealous. Ó jealous. Ó máa ń kí everybody. Tí èèyàn bá ṣe birthday, Ìyábọ̀ á tún kí wọn happy birthday. Ó máa gbé sórí page ẹ̀. Bó ti wọ́, ó máa ń jealous gbogbo èèyàn ni. Ẹni tó bá ṣe birthday báyìí, wọ́n copy ẹni. Ẹni tó bá wọ lẹ́sì bá a ní wọ́n copy lẹ́sì òun ni. Ayé Lizzie ti bàjẹ́.
ayé ẹ ti bàjẹ́ ó ti pokún múnúmúṣú ó dẹ̀ di dandan kí Lizzy kó gbókú ó máa gbókú ní kò yé yín rest in peace or no rest in peace ṣọmọ wà láyé ó wà láyé mi ò bí abirun ó ti yé yín ó dẹ̀ ń da fọ́mọ tèmi lọ lójoojúmọ́ ló fi ń da fọ́mọ mi thank you for the star God bless you ó ń da fún ọmọ tèmi lọ lójoojúmọ́ ló fi ń da fọ́mọ tèmi lọ ayé tiyín ló ń bàjẹ́ ayé tiyín ní ìgbésí ayé Lizzy ó ń bàjẹ́ ni ó dẹ̀ rún jégéjégé ìgbésí ayé Lizzy ń bàjẹ́ ta ló bà ilé ayé Lizzy jẹ́ ọkọ lọ́kọ tó lọ fẹ́ ló bà ìgbésí ayé Lizzy jẹ́ kò yé ya ọkọ lọ́kọ tí Lizzy lọ fẹ́ òun ló bà ìgbésí ayé Lizzy jẹ́ wo bí ìgbésí ayé Lizzy ṣe wà lẹ́ni ta ló máa sọ pé irú ìgbésí ayé Lizzy báyìí òun fẹ́ lì kò sí. God bless you for the star thank you for the star ẹ ṣé goma God bless you my sister Bímpé ẹ ṣé may God bless you sis. Ta ló máa sọ pé irú ìgbésí ayé tó ń fẹ́ yàn láàyò ní ìgbésí ayé Lizzy ìgbésí ayé ìkorò ìgbésí inú ayé ìkorò tó live jọba ò lè ṣe Valentine lánàá ó lè lọ ṣe ẹni tó gbọ́kọ lọ́wọ́ ẹ̀ Fọlá tó gbọ́kọ lọ́wọ́ ẹ̀ gan ó ṣe Valentine Fọlá tó jẹ́ pé ó já ọkọ gbà lọ́wọ́ ẹ̀ ó ṣe Valentine ìwọ tó wá gba ọkọ ò ní sinmi ṣé o rí Valentine ṣe ó lè ṣe Valentine àwa single mother gan a ṣe Valentine àwa tá single gan agbádùn ayé wa mo gbádùn ayé mi bàjẹ́ it's so sweet and it's so painful mo gbádùn ayé mi ó dùn mọ́ mi gẹ̀gẹ̀ ó dùn mọ́ mi gan ebi ló lè ń jí ebi ló gbé mi jí láàárọ̀ yìí mo járe jí dédé mo gbádùn ayé mi àwa single parents gan tá àjẹ́ ọkọ̀ gbà àjẹ́ ọkọ̀ gbà ó a tún gbádùn ayé wa ṣùgbọ́n Lizzie Anjorin tó lóhun bílóní ọ̀sán gan bílóní ojú àlà ó gbé láti orí ẹja láti ò ṣe Valentine fún ẹni fake life lórí ibu fake life tó live yẹn ló fẹ́ kí àwọn èèyàn máa trend fóun ló fẹ́ kí àwọn èèyàn máa trend fóun ìgbésí ayé ẹ̀ tí ò mú yes kò yẹ ìwọ náà wo gbogbo àwọn èèyàn tó ń bá Ìyábọ̀ Òjó rìn wo bí gbogbo wọn ṣe ṣoríire alákìísà wo ló wà láàrin ọ̀dọ̀ Ìyábọ̀ kò sí alákìísà ti pọ̀ jù lọ́dún ẹ kò sí kankan nínú wọn tó ṣoríire tí ẹ̀mẹ́yìn ọ̀kan jáde tó ṣoríire lọ́dún ẹ Lizzy Babu kò sí anybody tó ṣoríire nínú ayé ẹ Babu olórí burúkú tó pàtàkì ní Lizzy olórí burúkú tó pàtàkì nínú ayé ni ẹ RIP ò dáwọ́ dúró a máa fún ìyá ẹ̀jẹ̀ ni o wàláì kò ṣe nǹkan kan lọ́dọ̀ tiwa o try harder o because èmi máa dá padà tí bá dẹ̀ máa dá padà ó máa mi gbogbo Facebook ọlọ́run lọ bèrè lọ́wọ́ àwọn tẹ́jọ́ ń ṣe gun fighting ó máa mi gbogbo Facebook kò yé ìyá ẹ̀ ọ̀rọ̀ kan tí mo tún fẹ́ sọ ìṣẹ̀dá kí ṣẹ̀dá tó jẹ́ abiyamọ tó wà nígbà tí o mú ọwọ́ Priscilla tó ń ṣe èpè fọmọ yẹn kò síwú ìṣẹ̀dá bẹ́ẹ̀ tó máa ṣe wú nǹkan rere fọmọ ẹ̀ gbogbo ìṣẹ̀dá tó ń sọ fún ẹ yí pé nǹkan tó ń ṣe dá bó ṣe ń ṣe pé ó dá fún Priscilla tó ń ṣe pè fún wọn ò ní ṣe nǹkan rere wọn ò ní gbé nǹkan rere kankan ẹ fẹsẹ̀ sílẹ̀ lẹ̀ wọn ò ní gbé nǹkan rere kankan fọmọ ṣe nínú ayé ẹni abiyamọ kankan àfi tó bá ti bí láyé bọ̀ tó bá ti bí tínú ẹ̀ ń dùn ẹni tínú ẹ̀ máa dùn ẹnikẹ́ni tó jẹ́ abiyamọ tínú ẹ̀ ń dùn pé Lizzy ń gbé Priscilla ṣépè àwọn ọmọ wọn náà lè dé ipò tí Priscilla dé nínú ayé àwọn ọmọ yín bá tó máa fẹ́ lọ sókè wọn á jábọ́ ni wọ́n máa jábọ́ ni ní agbára ẹ̀jẹ̀ Jésù àfi tó bá jẹ́ pé Priscilla ó ṣe Lizzy bọ̀ tí Priscilla ò bá ṣe Lizzy ó ti tán Lizzy máa forí gbé gbogbo èpè ẹ̀ ní gbogbo èpè tí Lizzy ń ṣẹ́ àti ẹ̀yin tẹ́ láìkí ẹ̀ àti ẹ̀yin tó jẹ́ pé inú yín ń dùn bó ṣe ń ṣe èpè fún Priscilla àwọn ọmọ yín náà forí gbé ẹ̀yin aláyé bàjẹ́ ẹ̀yin èèyàn kéèyàn ẹ̀yin aláyé rún ó ní ohun ọmọ owó yẹn o because ọmọ reason why ọmọ yẹn ò jalè jọba wa gbé fídíò ibi tí láti ti propose sí ẹ kò sí ṣé mo láti propose sí ẹ ni láti ò propose sí ẹ kò sí
Lizzie tó wọnú import àwọn èèyàn káàkiri ẹ má jẹ́ kán mọ̀ pé òun ṣe wedding o ẹ má jẹ́ kán mọ̀ pé òun ṣe wedding o dẹ̀ gbé cameraman ẹ má gbọ́ wèrè olóòbùkù yìí ó gba cameraman ẹ má gbọ́ o ó lóun wọnú import Gistlover lọ òun ò fẹ́ kó gbé wedding òun síta irọ́ ni o ó fẹ́ kí Gistlover mọ̀ pé òun fẹ́ ṣe wedding ẹ má wo tactic yẹn ó ní pé òun fẹ́ káwọn èèyàn mọ̀ pé ó fẹ́ ṣe wedding ẹ má gbọ́ o gbé broadcast ẹ mọ bọ̀bọ̀ tó wà lórí Facebook yẹn tó máa ń bá gbé gbogbo fídíò ẹ̀ ń ṣe mọ̀ pé Facebook ni bọ̀bọ̀ yẹn wà bọ̀bọ̀ yẹn dẹ̀ wà lórí Instagram bọ̀bọ̀ yẹn wá sí wedding yẹn cameraman wà ń bẹ̀ àwọn tó ń shoot wà ń bẹ̀ ó ti yẹ yín sí ó dẹ̀ wọnú Gistlover lọ ó sọ pé ìwọ ló lọ sínú inbox ẹ̀ tó lọ sọ fún pé kó má gbé wedding video ẹ̀ síta olórí burúkú ni ẹ Lizzie ó yí pé kò jọ àwọn irọ́ ló ti gbé dání láti bẹ̀rẹ̀ ẹgbẹ́ ayé ẹ̀ because you want your wedding to be trending o fẹ́ kó trend because o ṣerú ẹ̀rí láyé ẹ̀ o ṣerú ẹ̀rí láyé ẹ̀ because o mọ̀ pé tí Gistlover bá gbé gbogbo àgbáyé ló ti rí nǹkan tó ṣe ẹ́ nìyẹn ó ti yé ìyá o wà mọ̀ yìí pé trending aburú ló máa trend sí o mọ̀ pé aburú àjálù bí òun ní ìgbésí ayé ẹ̀ o nísinmi mọ́ ìjọ nísinmi láti 2020 láti 2020 tó ti sọ pé ó ṣe ìgbéyàwó òfò ìyàwó nìwọ ṣe ìyà ló gbé wọ̀ láṣọ àti ìgbà yẹn tó ti gbé ìyàwó láṣọ jọ ṣó nísinmi ṣó gbádùn oko láti yára ń bẹ dó Àríkẹ́ lọ ń tiẹ̀ because Àríkẹ́ ni láti máa dó lọ because kò ráyè ó ráyè láti lè fún lóbò social media gangan ló fẹ́ lọ́kọ ó ń ṣe láti ògbésí ayé ẹ̀ ó wá gbẹ̀tán bó bá yí ẹ ṣe rí nsìn ayé ẹ wá wà ní jújú ìgbésí ayé ẹ wá wà ní jújú ayé ò make sense Lizzie Anjorin ó tí rí nǹkankan I'm telling you mariwo lélẹ̀ má gbàgbé o April má ṣe wedding ní Nàìjíríà ní April o ayé àbájọ ó máa try láti lọ rí bàbá lábúlé o ó ṣọ́ọ̀kì yín ni o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ọmọ Ìyábọ̀ ò lè ṣe wedding ó ti ṣọ́ọ̀kì yín báyìí o pé ó ti ṣe wedding o ẹ̀yin tẹ́ pé irọ́ ló kún lẹ́nu yín ìmí nínú yín ẹbí ọmọ o ẹbí ọmọ ìmí nínú yín single mother níyìn o tẹ́ ń wíṣẹ́ ọmọ Ìyábọ̀ bá di o tí a yí àwọn ọmọ yín bá wá wà ní jújú tó jẹ́ pé kápẹ́ńtà ó ti yé yín sìn tó jẹ́ pé kápẹ́ńtà shoemaker òun ló fún àwọn ọmọ yín nínú ló fún wọn lóyún ẹ ti gbàgbé pé ẹ wà níbi tí wọ́n ti ń ṣépè fún Priscilla ẹ mọ̀ pé omi ni ta ló máa ń bómi ṣọ̀tá kò sí ẹnikẹ́ni tó bá bómi ṣọ̀tá ó máa wọlé alàyè ni òye yín ẹsẹ̀ mẹ́fà ni kò sẹ́ni tó lè bómi ṣọ̀tá ìjọ ò lè jí ojúmọ́ kan kó má mọ̀ mí no bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Priscilla ògo Priscilla máa tàn kárí ayé ni kò tí ì rí òun gan pàápàá kò tí ì mọ ibi tó go òun máa tàn dé for positivities òun ni Priscilla she is full of positivities energy ṣé kò yé yín sìn so kò sí iye èpè tó lè kan wé èèyàn tó wà positivities pé yín kò sí èpè tẹ́ lè ṣẹ́ nǹkan tó kàn ń ṣe mí ni pé àwọn ọmọ yín ò lè ṣe irú ìṣerere tí Priscilla ṣe àwọn ọmọ yín ò ní lè ṣe tó ti yé yà àwọn ọmọ yín ò ní lè ṣe bí Lizzie ṣe drop comment lánàá ó ti yé yín sìn ó drop comment lánàá ó ní ṣé Anna ti marry ìwọ ní sùúrù èmi dá ẹ lójú ó mọ̀ pé màmá ẹ̀ ká ìlú mọ̀ọ́ká ni ó ti yẹ tó bá ó máa ṣetán ní school ó ti yẹ ń sìn ó máa ṣetán ní school kò ní dàbí Rótìmí tí ò lọ school ó mọ̀ pé Rótìmí ò lọ school ìgbà ọmọ mi wà ní uni jẹ́ ó ṣetán á kánjú 19 ṣì ni kò kánjú okó sìn ó ti yẹ ó máa ṣe gbogbo nǹkan tó yẹ kéèyàn ṣe nǹkan mẹ́ta lobìnrin máa ń ṣe nílé ayé ó dẹ̀ di dandan kó ṣe ó ti yẹ ń sìn ó di dandan kó ṣe torí èmi ìyá ẹ̀gbọ́n ó ṣe wedding ó ti yẹ so ó di dandan kóun náà ṣe ó máa lọ sí school ó ti yẹ á ṣe graduation ẹ̀ á wá ṣe wedding á wá bímọ òye ìyá nǹkan mẹ́ta yẹn obìnrin máa ń ṣe nù ayé ó ti yẹ but Lizzie ò ṣe ó lọ gba ọkọ lọ́kọ ni ibẹ̀ ni àdánwò burúkú ti já lu Lizzie
ó lọ gba ọkọ lọ́kọ ni torí gbà tó yẹ kí Lizzie kó yẹ kó fẹ́ ọkọ láyé ẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lé ayé Lizzie ogun owó ló lọ fi yẹ ẹ̀ ṣe ọlà ni Lizzie ń wá kiri ogun ọlà òun ni Lizzie ṣe ní egbò lẹ́sẹ̀ egbò àdáàjìná ṣé kò yẹ yín sí egbò àdáàjìná ẹ rí i pé fídíò tí Lizzie ṣe fún Farida ẹ rí ibi tí fídíò yẹn ti ń bọ̀ ẹ rí ibi tí egbò tó parọ́ mọ́ Farida ní ẹ rí ibi tí fídíò yẹn ti ń bọ̀ ẹ ti rí fídíò yẹn ti ń bọ̀ sí ẹ ti rí pé Lizzie gangan ló ní egbò lẹ́sẹ̀ tó wá sọ wípé Farida ní egbò lẹ́sẹ̀ ẹ ti rí ẹ pé Lizzie gangan ló fi yẹ ìṣògùn owó tó ní Farida ní lórí burúkú somebody gbogbo sí ayé ẹ gbogbo òtòṣì tó wà nínú ayé ẹ òun ló máa ń pe àwọn èèyàn gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sínú ìgbésí ayé Lizzie òun ni Lizzie fi ń ṣe show tẹ bá jókòó dáadáa tẹ bá calculate ẹ rí i pé òtòṣì ni Láti abúlátí làwà òtòṣì ẹ̀dá ni ìdílé òtòṣì òun ni Láti ti wá ta ni bàbá tó bí Láti ẹ bá wa gbé picture ya Láti síta ẹ bá wa gbé bàbá tó bí Láti síta ẹ rí i pé òtòṣì ni family tí Láti ti wá so di dandan kó mọ ìtumọ̀ òtòṣì ṣé kò yé yín sìn èèyàn ò ní ríru Ìyábọ̀ Òjó yẹn kó pè ní òtòṣì ẹ mọ̀ pé òtòṣì ni Lizzie ẹ rí i pé láti ìgbà tó ti fẹ́ Láti òtòṣì Abúlátìfù làwà òtòṣì ni àtìgbà tó ti fẹ́ Láti òtòṣì láyé Lizzie ti di òtòṣì ta ló fẹ́ bá ṣe everywhere was cancel wọ́n cancel ẹ̀ nínú business ẹ̀ ẹ tún gbọ́ kó sọ pé òun ní lẹ́sì 3 million mọ́ ta ló fẹ́ wọ̀ ṣáwọn òtòṣì tó ń jọ wà ló fẹ́ ra lẹ́sì 3 million ẹ gbọ́ tí mọ̀mọ́ ẹ bá lọ sọ fún pé a máa gbọ́ kó sọ pé 3 million lẹ́sì ká ẹ máa imagine lẹ́sì 55,000 naira kí Lizzie máa gbé wá sórí social media ní 250 kó máa gbé wá sórí social media ní 250 kó máa gbé àǹkárá 10,000 naira wá kó máa gbé fún yín ní 3 million nígbà yẹn ẹ mọ̀ páyé Lizzie ti bàjẹ́ ṣùgbọ́n láti ìgbà tó ti lọ gbé egun eléegun tó gbé tó ń pè ní Láti tó ti lọ gbé òtòṣì Láti ní òtòṣì yẹn ti wọ Lizzie Lizzie ayé ẹ wá já bójúbójú oh my God Lizzie sweet me o it sweet me bàjẹ́ ó dùn mọ́ mi gan wáyé ẹ bàjẹ́ inú mi dùn ayọ̀ mi kún èmi gangan ló ń pè ní ọlọ́pẹ́ ṣé kò yẹ yẹ èmi ló ń pè ní ọlọ́pẹ́ ìgbésí ayé ẹ wá ṣì sunkún ayé gan máa fún ẹ ní tissue paper báyìí ni pé kò náà fi náà ojú ẹ ó ṣe máa ké because wọ́n ṣe ń bọ̀ ní April Nigeria people oh my God ẹ máa ṣọ ẹbí carnival gidi carnival wọ́n ṣe ń gbé carnival bọ̀ wá sí Nigeria kò yẹ yà torí wọn ti ṣe wedding tán kò yẹ Ìyábọ̀ Òjó sọ fún ẹ pé part 5 báwọn ń lọ sí part 5 Ìyábọ̀ Òjó sọ pé àwọn lọ Ìyábọ̀ Òjó sọ fún ẹ pé àwọn ń lọ sí part 5 orí nǹkan tó kọ sórí péjì lẹ́nìí orí nǹkan tó kọ very good kò tí ẹ mọ̀ bóyá o wà láyé kò tí ẹ mọ̀ bóyá o exist kò mọ̀ bóyá o ṣe exist nínú ayé orí nǹkan tí Ìyábọ̀ Òjó kọ o bó ṣe kí àwọn èèyàn alálùbáríkà o bó ṣe kí wọn ó ṣe kí wọn ó ní brave friends and family and fans only I stand before you today overwhelmed with joy and gratitude. My word may be long, but they come from a heart filled with love and appreciation. I have spoken to my Creator, which is God Almighty, and He listened to every word. Thank you, Lord. To all of you who have witnessed my journey, my struggle, and my trumpets, years ago, I've said, you will pass through tunnel, but have faith. There is light ahead. I was preaching to myself, building my own faith, and I'm glad that many of you, especially single mother, have found hope and inspiration in my journey, which is true. You are a single mother that a lot of people put prayer point. You are a prayer point to a lot of people today, as per today. I'm telling you.
àfàwọn tó ń jealous ẹ o lọ́ máa sọ pé ò kì í ṣe prayer point àwọn o tó ń tàdé mọ̀ yí pé wọ́n lè débẹ̀ tó máa fi kó láyé. Today I'm proud to say that my faith have been rewarded. Thank God for bringing an amazing son into our family. You are not just a son-in-law, you are my son. I love that. Thank you for loving my daughter Priscilla, and it is forever in the mighty name of Jesus. For being an incredible man, and it was true. My adorable daughter Priscilla, I'm so super proud of you for making me proud. And it's true. Priscilla make her mother proud. Thank you for being an amazing and a wonderful daughter. Your new home is blessed in the mighty name of Jesus. And your children shall make you proud too. My jewelry of inestimable value. So everyone who is happy with us, who is happy for us, thank you for celebrating with us. May joy and happiness never cease in your home. Amen. May you witness great and mighty things in your children's life. Amen. And when they celebrate, may you not be found waiting. Amen. Thank you, God, my Creator, and thank you, everyone, for being part of this special moment. The celebration continue. Hey! Hey! Lizozo 2025. Igolado. Ayé bàjẹ́ Lizozo Shotiri. Very good and accurate. So you see how she composed those things? So demure. To compose there with sense. So demure. Òyìnbó pọ̀. God bless you, jàre fún mi. Òyìnbó pọ̀. Ó dùn Lizozo. Ayé Lizozo bàjẹ́ jọ. Those of times here nígbà tó ṣe wedding ẹ̀ ń dà. Those of times ẹ̀ dà. Olóṣì. Wọ́n láwọn bíríkìlà ló wá síbẹ̀. Àwọn sẹ́ẹ̀tì àwọn bíríkìlà. Àwọn sẹ́ẹ̀tì àmọ̀ṣe. Àwọn tí gbogbo aṣọ wọn kákò. Àwọn tó ní áyọ̀nù nínú ilé. Àwọn sẹ́ẹ̀tì tó lọ fọkọ ńbẹ̀ ni. It's not about you fighting on social media. About you ṣépè fún ọmọ táyé ẹ̀ ti dá. Ṣùgbọ́n ẹni tó fẹ́ ó tòṣì èèyàn ní nínú ayé. Jọ́ṣẹ́ ni tó fẹ́ ó ti ṣèkì gọ́vnọ̀. Sọ gọ́vnọ̀ tí ẹ ti pọ̀jù fún láti báwo láti olórí burúkú yẹn láti tẹ́ pọ́n kówó sí lápò ni. Ìjọba wa sọ as in chairman local government wọ́n ní láti ti ṣèkìrì láyé ẹ̀ àbí tó ti ya fọ́tò pẹ̀lú. That's why ló ṣe dá nínú ayé yìí. Don't make yourself feel less. Má kọjú jù kó tó lọ gbé bullshit lọ́kọ. Wo gbésí ayé láti ń sìn. Bullshit ló lọ fẹ́. Wo Lizzie sìn. Wo Lizzie. Ayé Lizzie bàjẹ́. Wo Lizzie. Lizzie ó fẹ́ feel so. Ó fẹ́ ní power nínú society. Ó ti yé yín sìn. Ó fẹ́ feel so inferior in the society. But ó lọ gbé òṣì ọkùnrin sẹ́gbẹ̀ẹ́. You don't get it. Ìwọ tó bá need the power, you chairman local government. Ṣé kò yẹ yín sìn? Ta ni pé Lizzie fẹ́ feel so much inferior ní inú ayé gangan. Ó ti yẹ yín sìn. Kò ní lọ fẹ́ òtòṣì. Aláyé bàjẹ́ láti lọ́kọ. Láti ò mọ honorable single honorable àdúgbò láti ò ya fọ́tò pẹ̀lú ẹ̀rí ibi tẹ́ ma ti mọ̀ pé òtòṣì ní láti. And Lizzie dey fẹ́ ma feel so inferior. Ta ló fẹ́ lọ́kọ? Who is your husband, Lizzie? He is nobody. He's just a errand boy. Láti is a errand boy. Ìwọ obìnrin. Ó ti yẹ ń sìn. Ó fẹ́ ní power. Ó ní láti mọ owó ọkùnrin tó fẹ́ gbé sílẹ̀. Ṣé kò yẹ ń sìn? I'm very, very sure that Nigerian president will be in Priscilla wedding.
100% assurance. I'm very, very sure of that. That the Nigerian president, Omawani wedding. Know the kind of caliber of people that you mingle your life with. It's very, very important as you are growing up. Èmi wá láti ilé tàti lówó. Ṣùgbọ́n you can never see me with people that are poor when I was growing up. Gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá, they are rich people. They are rich home. Gbogbo wọn ló lówó. Gbogbo wọn ní bàbá wọn ní mọ́tò, ní bàbá wọn ní iléeṣẹ́. You can never see me mingle with people that don't thousand. Ọlọ́run ò ní jẹ́. That don't keep pure water. They can never be my friend. Some of them today that will see me in London. Anamayewa, I know you from Nigeria. Or want it that your man keep pure water. I don't know you. I don't want to know you. Why will I know you? So mo fẹ́ ṣe birthday sí ẹni tá jọ keep pure water mo fẹ́ pè ní birthday mi. No. When I was growing up, my mindset is different. My own mindset is very, very different. Forget pé àlówó, but my mindset, you can never see me and say ọmọ tó ń ta ọsàn lélẹ̀ because of the way I'm dressing. Èmi ló máa rajà lọ́wọ́ ẹ̀. You can never see me and say, wàá máa wò pé kí ló dé tí ẹni yìí ń ta ọsàn tó dẹ̀ wọṣọ báyìí. That's, did you see? Nítorí pé mo ń gbé ní Ìdí Àràbà, so my friend should be in Ìdí Àràbà. You dey craze or you dey whine me? Ó ń ṣe eré ní. But because you are living in ghetto, gbogbo àwọn tó mọ̀ láyé ẹ̀ they are inside ghetto. You can never go anywhere. You still gonna be gone. Wá bí ọmọ yẹn sínú ghetto yẹn ni o. Ọmọ tó máa bí náà nínú ghetto lẹ́jọ́ máa wà. Because all your caliber, they are inside the ghetto. They are inside that ghetto. Your mindset is inside the ghetto. You don't look for something bigger than you. You don't look for something bigger than you. So you think that somebody that is in Naija cannot find you. Cannot find you come to ghetto. It is the way you carry yourself. That is how you're going to see yourself. You can never be my friend. Mo ń ta ọsàn owó èmi ìwọ náà wá jẹ́ ọ̀rẹ́ èmi wá jẹ́ ọ̀rẹ́ ṣé ó ṣeré. Mo kàn ń ta ọsàn mi ní omi. I don't want to be friend with you. No. Never. How will I be friend with you? So I say, wọ́n sọ pé ọ̀rẹ́ mi nìyẹn tó wọṣọ yamayama to look so nonsense. Tẹ́ mo wà ní ghetto, o dẹ̀ máa wà ní ghetto pẹ̀lú ọ̀rẹ́. No, mo máa wọlé wá sùn ni o. My friends are outside. Tó bá wá mi bọ̀ báyìí tó máa gbé mọ́tò wá sádùúgbò wọ́n máa wò wọ́n ni. Wọ́n máa wò wọ́n ni. Tẹ́ ilé wo ló ń lọ? Ilé wo ló ń lọ? Ó ṣe pé torí pé àwọn ọ̀rẹ́ mi nígbà mẹ́ta bá wá sílé wa báyìí. Wọ́n ní wow, àwọn like environment yìí o because wọ́n ò rí wẹ̀rí. Wọ́n ò rí lè face me and slap you. Bí wọ́n ṣe máa pọ̀ bẹ́ẹ̀ yẹn tó ń ṣe máa wò wọ́n. Ọ̀dọ̀ mi máa ń dàbí fọ́ọ̀n sí wọn ni. Do you understand? Ó dẹ̀ fún mi ní that kind. Yes, this is my friend. I can call them my friend. Tí mi bá lówó tí ma fi san lesson, they will pay for my lesson fees. Wọ́n máa sanwó lesson mi fún mi. Wọ́n máa fún mi lówó kí n fi jẹun. Wọ́n máa ra school uniform mi. Wọ́n máa ra bàtà school mi. That is the importance of having friends. Not ẹni tẹ́jọ́ ń jẹ rice nílẹ̀ is going to be your friend. Know the way you grow up, man. Have you had another man's sense? Láyé bàjẹ́ wá feel pé Ìyábọ̀ máa bẹ roll together. No, she cannot. Láti Ìyábọ̀ ń suffer tó ṣe sọ pé ó ṣaṣẹ́wó nígbà tó ń suffer pẹ̀lú ọmọ ẹ̀. Ó gbé ọmọ ẹ̀ lọ sí better school. Better school. Ọmọ yẹn go lè sọ Yorùbá kó gbàsky. Ọmọ yẹn kò lè sọ Yorùbá dáadáa. Ọmọ tó ń bí ní sí Nàìjíríà. Ọmọ títí ẹ wo bó ṣe rí. Wo bí Rótìmí ṣe rí. Rótìmí dàbí ẹni tó ń jalè ni.
wo bí Rotimi ọmọ tiẹ̀ ṣe rí Lizzy Rotimi tó claim pé ọmọ ẹni o